Ìgbésẹ̀ kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ onílé lórí ìjà padà bí ọgbọ́n. Onílé lórí olúyọ látilẹ̀. Onádé lórí ẹlẹ́dàá mi máa sùn. Jẹ́nílé lórí. Igbese mi, Igbese mi, Igbese mi, kí má ṣe ṣẹ̀ṣẹ̀ gbé, kí má ṣe ṣẹ̀ṣẹ̀ gbé. Igbese mi, Igbese mi, kí má ṣe ṣẹ̀ṣẹ̀ gbé, kí má ṣe ṣẹ̀ṣẹ̀ gbé. Ìgbésẹ̀ kan ló ń bẹ láàrin ikú àti ìyè. Orí mi dákúndábọ̀, dákúndábọ̀, kí má ṣe ṣẹ̀ṣẹ̀ gbé o. Igbese mi, Igbese mi, Igbese mi, kí má ṣe ṣẹ̀ṣẹ̀ gbé, kí má ṣe ṣẹ̀ṣẹ̀ gbé. Kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ onílé lórí ìjà padà bí ọgbọ́n. Onílé lórí olúyọ látilẹ̀. Onádé lórí ẹlẹ́dàá mi máa sùn. Jẹ́nílé lórí. Wọ́n lẹ́ni tó bá ní kí la máa ṣe. Ó là ń ṣe hàn. Kí ni? Dájẹ́! Tọ́lú bá sọ̀rọ̀ sí ẹ̀kọ́ mi Akin, what's wrong with you? Mo ní dájẹ́. Nathaniel kò lè bí mí ní ìbéèrè tó bí mi. Ẹni ṣògo bá tójú ẹ̀ wọlé. Kò lè bá wọn bá kò so. Èmi ò mọ̀ pé nǹkan tó le tó báyìí ni. Nígbà tí mo dé tí bàbá Adékọ̀gbẹ́ ṣàlàyé fún mi ní gate, mi ò tiẹ̀ kan ká ọ̀rọ̀ wọn kún àtọ́. Àṣé nǹkan tó lágbára báyìí ló wà nílẹ̀. Fẹ́ ṣe sí ni mo kò yé mi gbogbo ẹ̀kan tiẹ̀ sú mi Ọlọ́run mo jí báyìí orí fọ́ mi ni the only hope tí mo ní báyìí ò ní mọ́ mi torí mo sọ fún ẹ pé bí mo ṣe jí pẹ̀lú gbogbo àláràn dandan tí mo láyẹ̀ ẹni tó pè mí náà ni mọ́ mi ìsàsí ìbẹ́ nípa àwọn náà ti rí nǹkan tó jọ mọ́ bẹ́ẹ̀ mọ́jú náà ṣe pè mí I don't understand. Kò yé mi.
èyí tó sọ yẹn náà dá mọ́mí ò lè gbọ́ ọ̀rọ̀ bàǹtàbàǹtà báyìí kó má bàa wá nǹkan ṣe sí and God so good èmi náà ní nǹkan kan tí mo ń ṣe for now so a máa jọ lọ ni baby jọ mi ò fẹ́ kó ro àtọ please darling omi kan lẹ́ni mi ò fẹ́ kó ronú òjò torí Ọlọ́run ṣó mọ̀ wípé ogun tọ́lọ́run bá ti ṣe òun ló máa ń fojú hàn. I don't believe that. Mi ò believe ọmọ yẹn at all. Mo rí ilé ìfúnra mi. I don't understand. Ẹ kàn ní imagination, mo imagine. Ṣé mi ò mọ̀ tó mọ̀ láàrin pé kéèyàn imagine àti nǹkan téèyàn fúnra rẹ̀ rí ni? At office àti ilé, everybody ṣé ẹ rò pé mo rí mi yí mi ò mọ̀ tí mò ń rí ni? Mo mọ̀ nǹkan tójú mi rí ń bí lórúkọ tó ti pínlẹ̀ mọ́ra. Mo mọ̀ nǹkan tójú mi rí ń bí láàárọ̀ ìgbà tí mò ń lọ síbi iṣẹ́. Mo mọ̀ pé nǹkan tó ń sọ orí but mi ò fẹ́ kó ronú jọ má ronú please. You sure? Ṣé o kò mo bẹ̀rẹ̀ ra nǹkan kan bọ̀? Màlúù wá sí you like it. Really? Tó bá rí you like it. Jẹ́ kí ló mú wa. Báwo ni? Mo ṣẹ̀ṣẹ̀ ń délé ni. What? Akin ṣe kí ni? Orí Akin lórí ọ̀kadà. Ní agbára Ọlọ́run ọba tó ṣe ẹ̀dá mi. Kẹ̀kẹ́ báyìí ni Akin máa gbé káàkiri. Kẹ̀kẹ́ ló máa gbẹ̀yìn ayé ẹ̀ bó ṣe wà yẹn. In fact, gan pápá kẹ̀kẹ́ ti wá pọ̀ jù. Ṣorí táyà táwọn ọmọ kékeré tó máa ń yí káàkiri yẹn, òun ló máa yí gbẹ̀yìn ayé ẹ̀ bó ṣe wà yẹn. Má bá mi sọ bẹ́ẹ̀ o, má bá mi sọ pé kí n má ṣe pè fún un, wọ́n ṣe má ní kí n má ṣe pè fún un. Ìwọ ò ṣe ìbéèrè wípé kí ni ó ṣe fún mi. Torí èèyàn tó bá béèrè ọ̀rọ̀, òun ló ń fẹ́ di ẹ̀ gbọ́. Ká ní mo ti mọ̀ ní. Ṣé bí mo àgbọ̀rọ̀ sí àǹtí mi lẹ́nu? Àǹtí mi sọ fún mi títí mi ò gbọ́rọ̀ sí wọn lẹ́nu. Wo bí tí àìgbọ́rọ̀ mi, wo bí tó bá mi dé. Akin máa fi ojú mi rí nǹkan o. Akin fojú mi rí mẹ́wàá. Dede, ojú mi ló kún fún agbègbè jáde báyìí. Because tomorrow is Saturday, with the very next time. No, you know, I've told you. I don't think I have time this time, right? No, I ain't saying. No. Listen. Èmi àtàwọn ọ̀gá mi fẹ́ lọ síbi kan. Tomorrow cannot work. I want your mentally jáde fún here. Oh my God. Okay. Ṣé nǹkan tó fẹ́ rí? I promise, my great time for it, my big daddy. Thank you, Lord. My phone is good. Let me pick my call. Listen. Nira ló ṣì lóhùn. Bọ̀bọ́ ọ̀dẹ̀ tí mo ló máa ń pè mí, òun ló tún ń pè mí sí. No, lọ gbé. Ó pé ní ló ń ṣọlá wò tí ìmọ̀ nǹkan tó fẹ́ sọ ń sìn. Take the call. Hello. Kí ló ṣẹlẹ̀? Ṣé mi ò sọ fẹ́ pé láyé kó má sì kọ́ mi kó má tún pè mí mọ́? Kí ló dé fún kọ́ disturb mi káàkiri? Ṣé o kí ń gbọ́ ẹni tí ẹ̀ dín ní? Ṣé o kí ń gbọ́ ọ̀rọ̀? Hello, Mr. Ode, àbí kí n máa porúkọ yín? Ọkọ ẹ̀ ló sọ̀rọ̀ yìí. Ó ti sọ fún yín pé kẹ́ má pè fóònù yìí mọ́. And don't ever call this number again. Tó bá tún ever pè nọ́mbà yìí, ó ní find ẹ̀ fọ́ ní nǹkan tó máa ṣẹlẹ̀ sí ẹ. Kúrò lọ́wọ́ dẹ̀. Mi ò mọ problem ẹ̀. Ó sọ pé kó má pè mí mọ́, díẹ̀ tó yọ mí lẹ́nu. Oh, má stress ara ẹ, baby. Kò ní pè nọ́mbà yìí mọ́.
bí mo ṣe sọ fún yẹn kò ní pè mọ́. I hope so. Kò ní pè mọ́ lálá. I hope so. Ó náà wọ́n káwọn ọkùnrin kò sí bó ṣe lè kórí wọ́n kàn máa bẹ́ fún làbàtà wọn máa fẹ́ yọ̀ bẹ́ẹ̀ tì ní bó ṣe máa ń rí nìyẹn. It's alright. But we fẹ́ gbé mi jáde. I'm serious. Seriously, I really want to go out. So gbogbo nǹkan tá a sọ ń ṣe kò dùn ẹ́ rárá. Ó ríro. Ọ̀dà tó bá jẹ́ bẹ́ẹ̀. Next week Tuesday, public holiday. Gbogbo holiday ọjọ́ yẹn ẹ̀yin ló wà fún. Are you serious? Yes. Oh, darling, thank you so much. Thank you. Stop. Mo dúpẹ́. Jọ̀ọ́ torí tó lọ. Ìwọ ni last hope mi tí mo believe kò lè bá mi bá Bísí sọ̀rọ̀. Jọ̀ọ́ mi ò really understand nǹkan tó ń ṣẹlẹ̀ pẹ̀lú Bísí. All of a sudden, ó dey change. Jọ̀ọ́ torí tó lọ bá mi bá sọ̀rọ̀. Gbóyèga ṣé mo pé mi ò sí ara òǹtẹ̀lẹ̀ ṣé mo pé mo ṣe dé ni ìgbà tí màá fi dé mo rí pé Bísí ti wà ní serious relationship. Kò dé sí ipò tí mo lè ṣe sí. Serious relationship? Bẹ́ẹ̀ni, wọ́n dẹ̀ serious gan. Jọ̀ọ́ torí tó lọ́hùn dúpẹ́ gbogbo nǹkan kí nǹkan tó bá lè bá mi fi bá sọ̀rọ̀ Dúpẹ́, I can't do without her. Jọ̀ọ́ torí tó lọ́hùn bá mi bá sọ̀rọ̀. Gbogbo nǹkan tẹ́ ń béèrè lọ́wọ́ mi ò mọ nǹkan tí mo fẹ́ ṣe. I can only try my best and talk to her. Better. Mi promise yín o kò máa bá sọ̀rọ̀ ni. Better bá mi bá sọ̀rọ̀. Mi ò tiẹ̀ mọ̀ mi fẹ́ ṣe gan because gas máa fi dé kan tí kò ti wà ní relationship. Àwọn ọ̀dọ́ náà ló dé. Kí ló ṣẹlẹ̀? Kí ni problem ẹ̀? Kí lẹ́yìn tí wọ́n fi fóònù disturb ayé mi káàkiri? Mo bí ẹni. Ṣé torí pé òwò àbíbà yín sí ni mo ṣe lè gbádùn ayé mi? What's your problem? Take it easy. Ní sùúrù náà. Ní sùúrù ṣàrí mi lórí ìjókòó. Ọ̀rẹ́ lèmi àti wọn náà ń sọ kó tó di pé ò wọlé. Ní sùúrù náà. Ẹjọ́ tẹ bá wá ń sọ̀rọ̀ mi kọ́. Kí ni problem ayé ẹ pẹ̀lú ti tèmi? Ṣé wọ́n ló bí mi ni? Ìwọ ni ìyá mi ni àbí wọ́n ni bàbá mi ni? Ṣé wọ́n ni Jésù ni àbí wọ́n lọ́lọ́run tó fẹ́ decide ayé mi fún mi? Ìwọ ló fẹ́ sọ èèyàn tí máa fẹ́ fún mi àbí èèyàn tí mo ní fẹ́ fún mi? Kí ni plan? Gbóyèga, dídé kó bẹ̀rẹ̀ sí ní jáde. Mo ní kó bọ́ síta. Mo dúpẹ́. Sá? Bíbá sọ̀rọ̀ náà. Èdè ń sọ̀rọ̀ bíi pé bíbá ìkọlẹ̀ wà ńgbà tó sọ pé ṣé mi lọ́lọ́run àbí mi ní Jésù. Èmi ò kì í ṣe Jésù, mi ń ṣe Ọlọ́run o. Ẹ̀yin náà ẹ dìde kẹ́ wá máa lọ, mi ìfẹ́ wàhálà ìjọ torí Ọlọ́run. Gbóyèga, go out. Mo ní kó jáde síta, ṣé o gbọ́rọ̀ ni? Now go out, move out, ó yá, ó ti tán. Ètò mo gbà fún yẹn, stop. Yes, well. Yeah. Thank you. No. Feel frightened. Feel frightened. In fact, I'm so glad to meet you. Bon chérie, gele, ohun so cool and calm and so down to earth. Thank you, ma. Actually, èèyàn gbọ́dọ̀ wá láti ìlú tẹ́ ti wá yẹn kó má jọmọlúwàbí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn jàǹkànjàǹkàn ni wọ́n ti bẹ̀ jáde. In fact, I'm so glad to meet you. Bísí. Yes, ma'am. Mo bẹ̀ yọ̀. Thank you. You are on the right path. Thank you so much. You're welcome, darling. Wọ́n wà, àlàáfíà náà wà, but everybody ti padà sí school. Wọ́n ti padà sí school. Anomi, I'm so sorry, you have to give me a few minutes. Mo ní láti pè èèyàn kan ní bye. Okay. Yes, ma'am. No. Auntie, you are accommodating, girl. I told you. Seriously, and she's beautiful. Yes, she is. I want to be your fún mi ní ìṣẹ́jú tẹ̀ tẹ̀lé sáré rí sísá mi kí tó gbàgbé ọ̀rọ̀ tí mo bá wọn sọ, okay? Ṣé ìwà ní pẹ́ báyìí? No, I'll be right back. Oh, no problem. I'll be right back. Okay. Yes, sir.
Ṣé kò sí? Bísí. Ọlá Bísí. Nǹkan ṣẹlẹ̀. Bẹ́ẹ̀ni. Gbogbo nǹkan tí mo sọ ń ta lẹ́ẹ̀kan yẹn. Main fiction ni o. They're not real. Bísí báwo? Ọmọkùnrin tó mú wálé bó fẹ́fẹ́. Kò ṣe ń tó lè fẹ́. He's not the right man for you. But why? Ọkọ mi ò kàn gba tiẹ̀ náà ni. Bí mo ṣe kọ́kọ́ rí, ṣe gbogbo ara ní ságìrì tó ní méjìdé join. It's not a good sign. That's all. Come see me. Aki ò kí ń ṣe rí èèyàn tẹ́ ń sọ̀rọ̀ ẹ̀ báyìí. Yes, Aki ò kí ń ṣe èèyàn burúkú rárá. I mean, I've known Aki for a very long time. Èmi pẹ̀lú ẹ̀ ti jọ wà tipẹ́tipẹ́. Bóyá ẹ̀kan fíò tó pẹ̀ ṣe meet ẹ̀ for the first time ni. I mean, I don't understand. I'm sure. Because bára mi ṣe ń feel yìí nǹkan tára mi ń sọ fún mi, it's very very strange. Ó dẹ̀ mọ̀ tára mi bá ti ń sọ̀rọ̀ fún mi báyìí. Ó máa ń sábà lápẹẹrẹ o. Aki ò kí ń ṣe èèyàn bẹ́ẹ̀ rárá. Ẹ̀yin lè miss code body science ni. Yes, I mean, bóyá orí ayọ̀ ló ń win or something. Anyways, nǹkan tí mo máa sọ fún ẹ ni wípé rọra ṣe pẹ̀lú ọmọkùnrin yẹn. Study him properly. Study him well. Bísí, ní bọ́ sọ́wọ́ lọ́wọ́. Àǹtí mi, àmì mo ti gbọ́ ogun nǹkan tẹ́ sọ. Mo fẹ́ kó kí n ṣe èèyàn bẹ́ẹ̀. Bísí. Mo pé tèmi náà lè ṣe. Bàbá ní kọ̀gbẹ́. Bàbá ní kọ̀gbẹ́. Wèrè wo ni ẹ náà? Àwọn wèrè wo ló kàn máa ń wá sílẹ̀? Ẹ má bínú omi ọmọ báyìí nítorí Ọlọ́run, ẹ má bínú. Mo rò pé àwọn wèrè kan ọmọ wọn náà tó kàn máa ń wọlé olówó jọ́sẹ̀ ní àwọn olè. Ẹjọ́ yín ò kàn yín. Mo lè ṣì kékeré fún 100 years. Kí lẹ́sà ti wà secure ló kàn mí. Bàbá báwo lẹ ṣe ń bá mi sọ̀rọ̀ báyìí? Ẹ má bínú. Ṣé rí iye ò kàn yín? Ìtò important ni pé o lè wọlé kò dẹ̀ sí security challenges. Torí kí ni ẹ ti mojú yín ni? Tó bá yẹ pé tí ò tí wọnú lérí ló wọ bẹ̀ tí mo ṣílẹ̀kùn lẹ́bẹ̀ yẹn, á ti tàkìtì tẹ́ mẹ́rin. Bọ̀ tó yẹ tí wọ́n bí ló ṣe mojú tó lè ṣiṣẹ́. You don't know. Anyway, kí lẹ fẹ́? Èmi lẹ ń sọ̀rọ̀ sí báyìí. Kí lẹ fẹ́? Okay, anyway, Akin ni mo wá rí. Mo ti ń pe Akin for the past 1 month kò gbé call mi. Kí ló ń ṣẹlẹ̀? Ẹ jọ̀ọ́ kí ni ẹ ṣe kan èmi? Bàbá, why tẹ́ fi ń sọ̀rọ̀ sí mi báyìí lẹ́ni? This is strange. It's strange as well. Gbogbo tẹ́ ń bí mi èmi ò lè dáhùn. Ẹ ń pe ọ̀gá Akin for the past 1 month ò gbé call yín. Ṣé mi ni mo lè fún yín lásà sí yẹn? You keep on calling him. Ìgbà tó máa gbé call yín. All right, máa dúró. Hey, excuse me. Níbo lẹ lọ? Where do you think you are going? Soldier go, soldier come. Like that one, no say barrack remain for life. Ẹ máa wá lọ. Èmi. Madam, ṣé mo kí n bá tẹ́ bá mi sọ̀rọ̀ lẹ́ẹ̀kan, mo fún yín ní ọ̀nà, mo dọ̀bálẹ̀. Dó ìdọ̀bálẹ̀ tí mo dọ̀bálẹ̀ ṣe máa fẹ́ tí pẹ̀lú èjì o. Ẹgbẹ́ yẹ́ yes. Kó mọ̀ wá jẹ́ pé ìkórè lẹ́yìn kan máa fi jáde nígbà tí mo handle yín militarily. So respect yourself, go out. Kí ló ń ṣẹlẹ̀ mi báyìí? Madam, I said get out. Am I like lose temper me? Igbese mi kí má ṣe ṣẹ̀ṣẹ̀ gbé. Àǹtí, ẹjọ́ ṣàánú yẹn ẹ wò mí. Ṣé mo kúrú ni? Ẹ ṣé. Bẹ́ẹ̀ yẹ́rì mi yìí, close to 30 years ní mí. Mo dẹ̀ sí mú ọjọ́ introduction mi next month mo fi sí. Bọ́n tí mo fẹ́, àná ni ló bá text mi, ó lóun ò ṣe mọ́. Níbo ni kí n ti bẹ̀rẹ̀? That's strange. Kí ló ń ṣẹlẹ̀? Òye mi náà sọ pé mo kúrú jù ni. Ní mo kúrú jù ẹ wò mí. Tèmi máa ti bá mi at 30 years of age. Níbo ni kí n ti bẹ̀rẹ̀? Ẹ káàbọ̀, ní tẹ̀sán. Wọ́n sí ní ọ́fíìsì.
Mo dáràn. Good evening, ma'am. I'm ready for you, ma'am. Yes, I'm here to see Mr. Akin. Do you have an appointment with him? Yeah, of course, yes. And your name? Tell him Ola. Okay. Hello? Yes, sir. Èèyàn kan wà níbí báyìí. Ola wọn Miss Ola. Yeah, Ola wọn fẹ́ rí yín. Bí àwọn tí mo retí láti BTO ni. Okay, no problem. Jẹ́ kó wọlé. Okay, sir. All right, sir. Okay. Ma, only pé kẹ́ máa wọlé bọ̀. Tẹ́ bá ti gbọ́ tán sẹ́yìn. Every admin officer's office. So ibẹ̀ ni office wọn. Ẹ máa rí wọn bẹ̀. All right, thank you very much. You're welcome, ma. Báwo lè fẹ́ help gbà? Ẹ jẹ́ kí n dúró báyìí. Ẹ jẹ́ kí n dúró lẹ́ni. Come in. What is happening for criminal blood? I mean, kí ló tó ń ṣe ògbélé fún mi? Why tó fi avoid me? Ṣé wọn sọ wípé mo wá ìdílé ni? Dá mi lóhùn náà, Akin. Calm down. Easy. Sit down. Akin kémi sit down. Torí kí ni? Ó ṣe yé mi ni. Ó ṣe wá justify fún mi sí ni wípé ó mọ̀ọ́mọ̀ deliberately ṣe ogun nǹkan tó ń ṣe fún mi ni. Akin ṣé ò lè sọ̀rọ̀ ni? Busy. Sit down. Busy. Mo fẹ́ kó really understand nǹkan tí mo fẹ́ sọ gan. I like you as a person. In that statement, I love you. Kò sí nǹkan méjì tí mo fi ń ṣe mo ṣe ṣe sí ẹ lẹ́nu ọjọ́ mẹ́ta ló ń ṣe àwọn nǹkan tí mo rí tí mo gbọ́ tí wọ́n sọ. Mo like ẹ gan. Mo dey appreciate ẹ gan seriously. Mo dey mọ̀ pé wọn náà mọ̀ pé mo love ẹ. But with the look of things, mi ò rò pé relationship wa pẹ̀lú nǹkan tí mo rò pé kò lè pé èmi àti ẹ. Àti nǹkan tí mo rò ní pé tá a bá padà fẹ́ra. Bobby, ó mú wa ò lè dá. A máa padà break up ni, which is not making sense. So mo ti rí pé kò jẹ́ rárá ó wà connect ara wa. So wọ́n ní mo kọ́ Ìjọ pásítọ̀ wo ló sọ fún mi wípé èmi pẹ̀lú ànífẹ́ra? Pásítọ̀ sọ fún mi. Àtọ́ pásítọ̀ kankan ò bá mi sọ. Ayé tá a wà iná àwa ni pásítọ̀ ara wa. So di ẹ̀ ń ṣe kò sí pásítọ̀ kankan bí kan mọ́ ìgbàgbọ́ tó bá nínú ló gbẹ́ ẹ̀ la. Èmi fúnra mi ni mo wò ni mo rí pé ọjọ́ iwájú wa ò lè dà. So kò ní kí n lọ kúnlẹ̀ níbí kankan. Èmi ni pásítọ̀ ara mi. Kò lè work at all. Akin, ìgbà wo ló decide wípé èmi pẹ̀lú ànífẹ́ra wa mọ́? Èmi kan ni mo decide. Ọkùnrin inú, àsìnà ọkùnrin tó wà nínú mi, ọkùnrin inú mi, òun ló dá decide ipò wọn ṣe mọ́. Ohun tó bá dẹ̀ sọ lèèyàn máa ń rò. Èèyàn máa ń follow tó bá ṣe problem ni. Ọkùnrin inú. Ìwọ gan lóbìnrin inú. So ìsìn ni ọkùnrin inú rẹ̀ ló ṣe mọ̀ wípé òun máa sọ fún mi wípé èmi pẹ̀lú ànífẹ́ra mọ́. Ọkùnrin inú mi gbá mi máa ń dọ̀lù. Máa ń dọ̀lù kò ní tètè heart mi. For the past how many years, Akin? Ó mà ṣe o. So nǹkan tó ń sọ òótọ́ ni wípé wọ́n pẹ̀lú obìnrin kan lẹ́jọ́ ń gbé nínú lẹ́sìn. Àbí? Jẹ́ ká fi yẹn lẹ̀ o. Jẹ́ ká fi yẹn lẹ̀. Ká fi kí ni sílẹ̀? Akin, I've been calling you for the past how many months? 2 months. Ó gbé kọ́ mi, ó pè mí padà. Oh my God. Akin, Ọlọ́run á bí ẹ. Àwọn tó nílẹ̀ wá bí ẹ
ìwà àgbáyọ lójúmọ́ kò ṣì í onírànì. ọlọ́run àbí ìwọ náà àwọn tó nílẹ̀ náà àbí ìwọ náà. ìyẹn ni pé bọ̀dá kí n lè ṣerú nǹkan tó tó báyìí. This is serious. àwọn ọkùnrin ò máa lọ́rùn gẹ́gẹ́ bó ṣe sọ o. ìyẹn ni pé nǹkan tó ṣẹlẹ̀ sí lélẹ̀. bọ̀dá kí máa burú o. mo sista mi ẹ̀yin náà wà burú nǹkan tó tó báyìí mọ́ra ṣe pẹ̀lú anybody sọ fún èèyàn kankan. jọ tí mo bá sọ fún yín kí lẹ fẹ́ ṣe sí kí ni solution tí ẹ fẹ́ ṣe sí ayé mi. Akin tí alálẹ̀ bá ní kò dáa fún ẹ ọlọ́sàn ní jẹ́ kò dáa fún ẹ rédèrèdè ló máa gbẹ̀yìn ayé Akin bó ṣe jẹ́ kí inú mi ń bàjẹ́ báyìí kò ní rí adùn kò ní rí dùn níbikíbi tó bá wà èmi láti ṣe báyìí fún ṣé ọ̀kadà la fi ń gbé káàkiri táyà ló máa yí gbẹ̀yìn ayé ẹ̀. àmì ìtẹ́ṣẹ́ yẹn náà ti tó. ṣé mi láti ṣe báyìí fún. àbúrò ọmọ lọ́rùn ìgbésẹ̀ kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ onílẹ̀ lórí ìjà padà bí ọgbọ́n. ṣé mo dúpẹ́ o ẹ ní fojú sunkún wọn láyé yìí gbogbo àrídùnnú yìí kò ní dìbànújẹ́ mọ́ yín lọ́wọ́. Jésù Kristi. dáàdi ẹ gbà mí o ẹ torí Ọlọ́run ṣàdédé ni mo kàn rí ọmọ yín ṣe ni mo bá nú alágbálúgbú omi ló bá ń tiraka àti jáde ní ò ṣe é ṣe fún mo ní kí leléyìí ogun láre nítorí mo ti mo fi ránṣẹ́ pé nìyẹn bó ṣe dé ṣe ni mo gan lápá bí mo ṣe mú bọ̀ lọ́dọ̀ yín nìyẹn mo ti mọ̀ pé tá a bá ti débi ọ̀rọ̀ wa níyànjú ẹ gbà mí ẹ torí Ọlọ́run ẹ ní ṣàṣetì. mọ́ mi wá ẹ fọkàn balẹ̀ kò sí ogun kan tó tóbi níwájú Ọlọ́run alààyè tí Ọlọ́run alààyè ò ní tẹ̀ bọ̀lẹ̀ ẹ fi ọkàn balẹ̀ Ọlọ́run á ṣẹ́gun fún wa ẹ jẹ́ ká gbàdúrà. Jehovah mímọ́ Jehovah mímọ́ Jésù Kristi mímọ́ Jésù Kristi mímọ́ Michael mímọ́ Michael mímọ́ gbàdúrà wa gbàdúrà wa Michael mímọ́ gbàdúrà wa gbogbo ogun wa báwa tẹ̀ bọ́lẹ̀ gbogbo ogun máa jò gbérí mọ́ ṣàánú fún wa. àmín. ràn wá lọ́wọ́ Jésù Kristi agbára wa. àmín 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 lórúkọ Jésù. mọ́mi wa ẹ má bínú o ṣé ẹ̀ níbi ló ti ń bá gba táìmù yẹn rárá. ó mọ gbogbo àyè ní tọ́lọ́. nítorí wípé màá fẹ́ bá àwọn alàgbà sọ̀rọ̀. àdé o kò sí wàhálà. alàgbà ẹjọ́ sí mo lè rí yín fún ìṣẹ́jú díẹ̀ péréte. tẹ̀lé wọn lọ́ máa rí ẹ. ẹ jẹ́ àlọ́. tẹ̀lé wọn. Kristi àwa pẹ̀lú wọn. Igbese mi. Michael mi bọ̀ lórí ogun. Igbese mi kì máa ṣe ṣẹ̀ṣẹ̀ gbé. alàgbà Kristi àwa pẹ̀lú yín. Kristi àdúró tì yín. Michael mi mọ́ á yí ogun ìpàfẹ́ yín. gẹ́gẹ́ bí a ti ń gbàdúrà lẹ́ẹ̀kan tá à ń gbàdúrà a fi hàn mí níwájú ọmọ ènìyàn a fi ogun tó ń jẹ ọmọ èèyàn hàn mí ìyẹn ni wípé ogun obìnrin ni ó dàbí ẹni wípé kì í ṣe pé ó dàbí bí mo ṣe rí obìnrin kan wà tí ẹ̀yin méjèèjì bóyá nǹkan kan wà láàrin yín tí bóyá ẹ ní ẹ̀ṣẹ̀ obìnrin náà àyàfi kí ẹ wá obìnrin náà kí ẹ tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ nítorí wípé n tí mo rí níwájú yín ó ju nǹkan tí màmá gan tí wọ́n ń sọ lẹ́ẹ̀kan ó jù lọ kí nǹkan tó burú bẹ́ẹ̀ kó má bàa ṣẹlẹ̀ ẹ wá obìnrin náà rí nítorí wípé ègbé ni fún ẹni tí a kò fi rán tó ń jíṣẹ́ ègbé sì ni fún ẹni tí ó ń fi kún iṣẹ́ ìránṣẹ́ bẹ́ẹ̀ ni ẹ̀mí wí ẹ wá obìnrin náà kí ẹ tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ẹ̀mí wí. ẹ wo alàgbà tó bá jẹ́ tọrọ olóbìnrin tẹ àìmọye obìnrin ni mo ti bá pàdé. àbíyèsí. wọ́n ní kò sí bí ẹ̀dá ṣe máa rìn
tí orí ò ní jí. Bẹ́ẹ̀ni. Àti ní school àti níbi iṣẹ́ àti káàkiri ibi tí mo ti lọ àìmọye obìnrin. Èwo ni mo fẹ́ mọ̀ tó jẹ́ nínú. Kábíyèsí ṣe rí lóòótọ́ lọ́rọ̀ tẹ́ sọ ṣùgbọ́n ẹ fi ẹ̀mí ẹ fi bá Ọlọ́run rìn gbogbo ohun tó ṣókùnkùn níwájú ẹ̀mí ẹ̀dá kedere níwájú Olúwa tí ẹ bá lè kúnlẹ̀ tí ẹ wọlé àdúrà lọ tó bá ṣeé ṣe kí ẹ fi ààwẹ̀ kún gbogbo ohun tó ṣókùnkùn níwájú wa láì sí pé wá rí àwa gan kedere báyìí Ọlọ́run alàyè àfihàn yín tí ẹ mọ bí ẹ ti ṣe tẹ́ ẹ mọ bí tẹ́ ẹ ti kọsẹ̀ bẹ́ẹ̀ ni ẹ̀mí ń wí ègbé ni fún ẹni tó fi kún sẹ́rànṣẹ́ ègbé ni fún ẹni tí a kò fi náà tó sọ pé Olúwa wí pé bẹ́ẹ̀ ni ẹ̀mí ń wí. Ẹ jọ́sìn. Bẹ́ẹ̀ ni wà ọmọ aláàjì. Tẹ sọ ìmọ̀ tí kò. Ẹsẹ̀. Gbogbo tẹ sọ ìmọ̀ tí kò. Ẹsẹ̀. Àmọ́ ẹ má sọ fún mọ́mọ́. Ohun tẹ sọ fún mi ẹ má sọ fún ìyá mi. Má sọ fún màmá. Ẹ má sọ fún mi. Tẹ bá sọ fún wa sọ di nǹkan mi. Ẹ jọ. Bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ àwọn àyà wa kò sí wàhálà àní sọ fún wọn ṣùgbọ́n Ọlọ́run á dúró tì yín Ọlọ́run á wà pẹ̀lú yín ẹ ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́ ẹ wọnú àdúrà lọ ẹ wọnú àwẹ̀ lọ Ọlọ́run á fi hàn yín bó ti rí nìyẹn ẹ jẹ́ ká lọ sọ́dọ̀ wọn. ẹ lẹ́mọ́ mi wá kò séwu. kí ló. Kò sí wàhálà kò sí wàhálà ẹ jẹ́ kí a máa lọ. ẹ jẹ́ ká gbàdúrà ẹ jẹ́ ká gbàdúrà ẹ jẹ́ ká gbàdúrà. Jehovah, mímọ́, Jehovah, mímọ́, Jésù Kristi, mímọ́, Jésù Kristi, mímọ́, Michael mímọ́, ẹ máa bá wa lọ, àmín, ẹ máa bá wa lọ, Ọlọ́run ayọ̀ wa, gbàdúrà wa, ṣàánú fún wa, gbogbo ogun tó wà Olúwa sọ di pẹ̀tẹ́lẹ̀, gbogbo ogun tó wà Olúwa sọ di pẹ̀tẹ́lẹ̀. gbàbọ̀ láti di ọjọ́ yìí òun náà lọ ní kàṣà tẹramọ́ ṣáà kàṣà máa gbà. ṣé irú nǹkan tó ṣẹlẹ̀ ìṣẹ̀lẹ̀ rí ni ṣé nígbà tó ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ rí kìdẹ̀kú ṣe pé bí a ti gbàdúrà lórí ọ̀rọ̀ nǹkan tó ṣẹlẹ̀ rí wọ́n dẹ̀ ṣe sọ fún mi sí ni pé àdúrà nìkan ṣó òun náà ni kí n máa gbà àbí. Ọlọ́run á gbàdúrà wa. àmì o ìdẹ̀ mọ́rísì tó fi ń sọ ilé tó ń sọ yìí. òun kù náà ni pé ládùúgbẹ́ ṣe dúró pẹ́ tó tó yẹn àdúrà nìkan lọ ní ká máa gbà. ohun tó sọ nìyẹn o. wọ́n sọ fún mi. ohun tó sọ nìyẹn tí wọ́n bá wá gbọ́ nǹkan tí pásítọ̀ sọ tó yàtọ̀ sí àdúrà tó ní kí n máa gbà ó ní kí wọ́n sọ báyìí. mo ṣe fẹ́ gbọ́ nǹkan tẹ̀ sọ ṣe bí nǹkan tó sọ náà ló ti sọ fún mi àdúrà. tó o bá ti gbọ́ nǹkan tí pásítọ̀ sọ àdúrà yẹn ni kò jẹ́ ká jọ tẹra mọ́. wọ́n á gbàdúrà. àmín.
Pẹ̀lú mi dà. Dákẹ́rù ẹ̀ ní wọ̀ máa fi ojú ẹ̀ máa fi rí èmọ̀ kékeré lórí babaláyà àjẹ́. Bisiko. Pẹ̀lú mi. Pẹ̀lú mi. Pẹ̀lú mi. Pẹ̀lú mi. Pẹ̀lú mi. Kí ló ṣe? Pẹ̀lú mi. Jíjẹ. Kí ló ṣe lẹ́sẹ̀? Kí ló ṣe lẹ́sẹ̀? Kí ló ṣe lẹ́sẹ̀? Kí ló ṣe sẹ́? Kí ló ṣe sẹ́? Kí ló ṣe lẹ́sẹ̀? Kí ló ṣe lẹ́sẹ̀? Mi ò lè mú bẹ́ẹ̀. Oh, le dé. Ayé mi báyìí. Oh, le dé. Pẹ̀lú mi. Ẹsẹ̀ mi. Sorry, Jim. Pẹ̀lẹ́jẹ̀. Ẹsẹ̀ mi. Mọ́tò yóò start. Ó ń tọ́nà sí kò tọ́nà mọ́ rárá. Mo ń bọ̀. Mọ́tò yóò start. Kí mo fẹ́ tẹ̀nu mọ́tò yìí? Kí mo fẹ́ yínú mọ́tò yìí? Ẹsẹ̀ mi. Kí ló ṣẹlẹ̀? Kò yé mi, mọ́tò yóò start ni. Mọ́tò yóò start yìí. Mọ́tò yóò start ẹ gbà mí ṣẹlẹ̀ síbi báyìí. Ó lè bọ́lẹ̀ báyìí, ó lóun fẹ́ tọ̀, ó bọ́ síbẹ̀ yẹn, ó ní ò lè rìn mọ́. Gbogbo tó ṣẹlẹ̀ sí mi báyìí kò yé mi. Oríṣiríṣi ló ti ṣẹlẹ̀ ńbẹ̀ yẹn tí mi ò lè explain, kò yé mi. A ní mo ti start ẹ̀ kò start. Ṣé mẹkáníìkì ni ẹ rí pé kẹgbà kíkẹ́ wá start kẹ̀kẹ́ nìkan tí mo sọ? A ní mo ti start ẹ̀ kò start. A ní ò start. Ó ní. Mọ́tò ti ṣiṣẹ́. Ẹsẹ̀ mi. Sorry, mọ́tò ti ṣiṣẹ́. Ẹsẹ̀ mi. Mo ṣiṣẹ́. Ẹsẹ̀ mi. Sorry, ó ti ṣiṣẹ́. Kí ló ń ṣe? Ẹsẹ̀ mi o.
rí mi lọ́fíìsì báwo dókítà kí ló ṣẹlẹ̀ náà ẹ sọ fún mi. ẹ ṣe ní sùúrù kẹ́ rí mi ní ọ́fíìsì kí n explain everything fún yín. kí lẹ fẹ́ sọ fún mi lọ́fíìsì ṣé bẹ́ẹ̀ ni tẹ fẹ́ sọ̀rọ̀ fún mi lọ́fíìsì náà ni fún tẹ bá fẹ́ sọ fún mi ẹ sọ fún mi sí ṣé nǹkan tẹ fẹ́ bá mi sọ ẹ máa ti gbàgbé ẹ sọ fún mi sí ẹ jẹ́ kí n gbọ́. fine tẹ bá insist pé kí n sọ ohun tí mo fẹ́ sọ ní ọ́fíìsì ní bíbá no problem a máa need láti ṣe operation fún ìyàwó yìí torí condition wọn critical láti lè jẹ́ kó fi ẹsẹ̀ wọn rẹ̀ fine ẹ máa deposit 750,000 naira Mr. Akinyele lọ yọjú sí wọn tẹ bá ṣetán pẹ̀lú wọn ẹ rí mi ní ọ́fíìsì thank you. Operation ẹsẹ̀. Ṣògo bá tójú ẹ̀ wọlé kò jẹ́ báwọn bọ́ba kò so. Irú kí leléyìí o. Hello. Ọlọ́run má jàre. Ọlábísí ni mò ń béèrè mo fẹ́ rí Ọlábísí ni. Oh, Olabisi. She's not living here. I'm very sorry. Please, please, hello. Sorry now. Bísí ni mo fẹ́ rí. Ẹ wo bẹ́ ṣe ń ṣe fún mi tẹ́ bá mọ nǹkan tó ń ṣẹlẹ̀. Ẹ understand mi dáadáa. Mo ní láti rí Ọlábísí ni. Ẹ kàn wò mí báyìí ni. Tí n bá rí Ọlábísí ó lè la ẹ̀mí kan lọ. Ẹ jọ̀ọ́ ẹ̀mí kan lè kú nítorí ẹ̀. Ó lè lẹ̀ mí lọ ìjọ. I'm sorry, where is she now? Mo appreciate yín gan pé tí ẹ fẹ́ listen sí mi and God will honour you. Ẹjọ́ tí mi ò bá rí Ọlábísí, ẹ̀mí kan lè sọnù nítorí ẹ̀. Ẹ̀wẹ̀ fọ̀rọ̀ ẹ̀mí kan náà lè kàn sọ látàárọ̀. Ibo lè mọ̀ tọ́lábísí ń gbé ń sìn. Ibo ni mo lè sọ pé wà ń sìn yìí. Anyway, mi ò rán yín o, mi ò láyín rárá, mi ò kó yín jẹṣẹ ti gbọ́. Tó gbà sọ pé lè la èmi lọ ni o. Mo fi ní kí n pìtì yín o. Anyway, mo ń bọ̀. Let me call someone. Of course. I like it, Baji. Really? Wow. Yeah, really good. I love this one. Yeah. Any frame like it? Are you sure? Of course. This one is also fine. Ele fine ke li to lanu sile. Show why insult me sing. No, it's not like we mo insult e. Tí bá sọ pé o lanu sílẹ̀ kí wá ṣe bí ká fi ewé bàbá ńlá bàbá àwọn obìnrin tó wà ń baby mi. Stop teasing me. Omi gbọ́dọ̀ fún wọn wí ẹ. Sorry sir. Yeah. Ẹnì kan béèrè yín ta. Kí ló porúkọ rẹ̀? Ọkùnrin wọ́n sọ pé Akin lórúkọ àwọn sà. Akin. Bẹ́ẹ̀ sà. Àwọn láti jẹ́ plumber mi ẹ jẹ́ kó wọlé. Okay sir. Yeah. You like it, really fine. Are you serious? Of course, you know. No, but oh, I love this one. Yeah. Emi like it. Wow. This is also good. Gentleman, mi rò pé mo rójú ire o. Mo mọ lórí burúkú. Mo mọ wẹ̀rẹ̀ tó dúró yìí mo mọ̀ rí. Akin, kí ló wá ṣe nínú ilé ọkọ mi? Sórí tí Ọlọ́run bá fẹ́ ṣe é ní jàǹbá,
tí àwọn tó ní èsì wọn bá fẹ́ gbé ẹ̀gùn ó yá bọ́ síta. Mo ní kó jáde nínú ọkọ mi. Baby, take it easy. Mr. Ma, kí ló ṣẹlẹ̀? Ẹ má bínú. Mi ò dispute fati pé o ti marry o. A nítorí yẹn kọ́ ni mo dẹ̀ ṣe wá síbí. Mi ò wá síbí láti sọ ikú bóyá kí mi àti ẹ lè fẹ́ra padà. Mo wá síbí láti wá bẹ́ẹ̀ ni. Gbogbo nǹkan tó ń ṣe fún mi pátápátá ni mo ti rí o. Bó ṣe ń yọ sí mi ní méjì méjì, tó ń yọ sí mi ní mẹ́ta mẹ́ta, tó ń gbé àwọ̀ mi wọ̀. Àbó gbọ́ níbi bedroom títí wọ yàrá títí dénú mọ́tò títí dénú gbó, gbogbo tó ń ṣe fún mi kò sí tí mi ò rí. Ó ní mo ṣe wá bẹ́ẹ̀ pé gbogbo nǹkan tí bá ti ṣe fún ẹ tó dùn ẹ́ tí ó dájọ́ tó lọ náà kó dáríjì mi. Please for God's sake. You are totally sick. Wọ́n ti ń ṣe láti ìdílé yín wá. Èmi yọ sí ẹni méjì méjì. Mo yọ sí ẹni mẹ́ta mẹ́ta. Ẹni ò ṣe kọ́kọ́ fún ẹ. Ọlọ́run bá ń gbọ́ mi yìí ṣe anything fún ẹ. Ṣọ́rí, by the time bá máa ṣe tán pẹ̀lú ẹ, máa yọ sí ẹni ojú dọ́sìn. Máa yọ sí ẹni ojú pálí. Àwọn tó ní ẹ báyìí tó bá rí ẹ̀wọ̀n ní dẹ̀rù wọn. Èmi ni mo sọ bẹ́ẹ̀ fún ẹ wọ. Baby. Take it easy. Mr. Ma, kí ni nǹkan tó fẹ́ gangan? Very good. Ìyàwó yín ni kẹ́ bá mi bẹ̀. Ẹ ṣàbẹ̀ mi bẹ̀ ìyàwó yín ẹni kó má bínú. That's all. Inú ipò tí mo wá ẹsẹ̀ kò serious. Ẹ jọ̀ọ́, ìyàwó mi wà lórí àìsàn tó lágbára gan. Ìyàwó yín dẹ̀ ni ẹ bá mi bẹ̀. Kí ló fẹ́ kí n bẹ̀ fún sí? Ẹ kàn bá mi bẹ̀ kó tú ìyàwó mi lẹ̀, that is all. Bó ṣe ṣe rí pé ọkọ mi ẹ báyìí òun ló fi ń tẹ̀lé rìn. Èmi ṣe nǹkan fún wọ. Bébí ò dẹ̀ gbà mí torí Ọlọ́run lọ́wọ́ bọ̀bọ̀ yìí. Ìwọ Ọlọ́run ló ní mò ń ṣẹ̀ṣẹ̀ gbé. Ọlọ́run tó yọ mí ni. Tí ó bà ìgbésẹ̀ mi jẹ́, tó jẹ́ kí ìgbésẹ̀ mi kó ní ayọ̀ nínú, tó jẹ́ kí n pàdé ọkọ mi tó jókòó yìí. Ṣé ìwọ ti gbàgbé ọjọ́ tájọ wà nínú room ni? Tí èèyàn kan pè mí, tó já fóònù gbà lọ́wọ́ mi, tó bẹ̀rẹ̀ sí ní láyé ẹni lórí fóònù, ọkọ mi aláàánú mi òun ló jókòó yìí. Ìwọ ìgbà tó jẹ́ pé àwọn obìnrin náà àgbọ̀ tí ìfẹ́ bá ti bọ̀ wá lójú báyìí kò sí ní ẹni tí ó yẹ ká tẹ̀lé òun gbogbo la máa tẹ̀lé ẹni tó nífẹ̀ẹ́ wa gangan tó nífẹ̀ẹ́ wa dénúdénú yẹn àní tẹ̀lé níwọ̀ ó yẹ rí nǹkankan máa ṣe mẹ́wàá fún ẹ èmi ni mo sọ bẹ́ẹ̀ fún ẹ ó ponu. Bísí Bísí. Gentleman, mo rò pé orí pé mo jẹ́ ẹ̀dá kan tí ó kì í bínú mi dẹ̀ kí já. Mo dẹ̀ rò pé o gbọ́ nǹkan tí ìyàwó mi sọ ó lóun mọ nǹkan kan nípa ọ̀rọ̀ ìyàwó ẹ̀. Please, Mr. Man, get out. Mr. Man, leave! Ìwé iṣẹ́ kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ onílé lórí ìjà padà bí ọgbọ́n onílé lórí olúyọ látilẹ̀ onádé lórí ẹlẹ́dàá mi máa sùn. Mi ò lẹ́bọ̀, mi ì lóògùn, mi ì mọ fáyé tójú dẹ̀ baláwo kan àbí lóníṣègùn kan ṣùgbọ́n mo gbàdúrà wípé ẹlẹ́dàá mi á fi ìyà jẹ bó ṣe wáyé òní nísìnyí. Ìgbésẹ̀ mi, ìgbésẹ̀ mi, ìgbésẹ̀ mi kí n má ṣe ṣẹ̀ṣẹ̀ gbé. Kí n má ṣe ṣẹ̀ṣẹ̀ gbé. Ṣé kí n ṣe gbogbo àwọn ọ̀rìn àjò rádaràda ọjọ́ sí òun lè yọ òmò díẹ̀ báyìí? Obìnrin wo ni mo á mọ̀ tí mo fẹ́ lọ bẹ̀ báyìí? Obìnrin wo ni mo mọ̀ tí mo ṣẹ̀ tí mo fẹ́ lọ bẹ̀ torí Ọlọ́run? Ó sọ hàn pọ̀ lábísí kan. Èèyàn kan ló wà lábẹ́ aṣọ tó ń fìyà jẹ mí. Oh my God, Ọlọ́run. Ṣé ẹni pé mo sọ? Ṣé ẹni pé mo sọ? Mo wọlé sí, wọn bá sí nílé. Mo sí nílé. Ẹ̀yin náà gbọ́ nǹkan tẹ́ sọ. Ẹni wípé ìgbà tẹ́ wọlé nísìn, òun lẹ ṣe rí pé ọ̀gá ò sí nílé. Ẹ jọ̀ọ́ kí ni ìtumọ̀ tó ní lójú yín? Ó ṣe jẹ́ gbà tẹ́ wọlé lẹ ṣe mọ̀ pé wọn ò sí nílé. Ọ̀gá ò sí nílé sẹ́ ẹ̀. Mo ṣe wọlé tí mo ṣílẹ̀kùn, mo rí pé wọn ò sí nílé. Ó dẹ̀ sọ bẹ́ẹ̀ fún yín.
ó dáa o tó bá jẹ́ pé kò sí lé kí ni mọ́tò ẹ̀ ń ṣe ń bì báyìí. Very good. Ǹtẹ́ mi ni wípé gbogbo tí mo sọ irọ́ ni mo pa. Now for your information, ọ̀gá lè decide láti jáde kó fẹsẹ̀ rìn. Wọ́n lè gbé bike, èmi gan lè máa mọ̀ gbà tí wọ́n jáde. So in other words, ọ̀gá ò sí lé period. Bàbá Adékọ̀bẹ̀. Ṣé tí a gbàgbé ojú mi? Èmi ni Bídèmí ni. Bídèmí Dangote, àbí Bídèmí Mike Adenuga, àbí Bídèmí Buhari. Wọ́n bá bí lójú mi kókó Bídèmí. Sójà kan báràkì mi báràkì bíbí ìrì mi. Bẹ́ẹ̀ni. Èmi lẹ sọ fún pé sójà go sójà kan. Ìran kan lọ́nà kan bọ̀ ni. Ṣé mi lọ kí n ṣe léyìí fún? Ẹlẹ́dàá mi o, adájọ́ fún ẹ̀yìn àti Akin. Kò ní yẹ. Sọ kí mi ò respect ẹ kò ní dá fún ẹ ẹni tó láyé. Bàbá Adékọ̀bẹ̀. Kò ní yẹ ẹ kásìmọ́ ìjà kọ́ mi. Bàbá Adékọ̀bẹ̀. Jọjọ́ bá pé pàkó bàtú fún ẹ. Wọ́n ti ṣe ẹlẹ́dàá mi adájọ́ ẹlẹ́dàá mi adájọ́ gbogbo ẹlẹ́dàá ló ń dájọ́. Ẹlẹ́dàá tó bá gbà àwẹ̀ 30 days kò ní rẹ́jọ́ kọ̀ọ̀kan tó bá rọ kálẹ̀ ni. Ìwọ alẹ́lẹ́dàá wà máa forí pòrò kiri wà máa wọ́kùnrin ọlọ́kùnrin kiri out. Ṣọ́ọ̀ṣọ́nu tí bá fẹ́ left wa àṣẹ mú wa. Àwọn ọ̀gá ọmọ tí ní fast tí bá padà tí máa bú ẹ̀ ádàbí bàtí tiger bọ́ọ̀yàn. Ẹlẹ́dàá kẹ́ ìwọ lẹ́lẹ́dàá tí ẹ wà. Get out! Ìpàdé obìnrin máa proud o. What was all this rubbish? Kí n náà sẹ́sì náà. Bídèmí. Ṣó lè jẹ́ Bídèmí? Mo ṣe Bídèmí gan o. Mo ṣe Bídèmí gan o. Mo ṣe Bídèmí gan o. Níbo ni máa mọ̀ tí mo fẹ́ wá Bídèmí sí? Níbo ni mo fẹ́ wá Bídèmí gbà? Ẹni má bẹ́ẹ̀ dání kó má ṣe borí bínú. Ẹni gbìgbì oró àkẹ́sọ̀ ẹ̀jẹ̀. Ẹ kú ìjókòó sá. Ẹ jọ̀ọ́ Mr. Akin right? Yes. Ṣé àwọn ní kí n máa bọ̀? Ṣé àmà báwo? Yeah, ṣé àwọn ní kí n máa bọ̀? Bídèmí ni mò ń béèrè. Bídèmí. Ṣé àwọn ní kí n máa bọ̀ sá? Báwo ni everything? Family ńkọ́? Good to see you again. Have your seat now. Mo okay báyìí bóyá kí n sọ nǹkan tí mo fẹ́ sọ bí. Feel free now. Have your seat. Jókòó now. Dear. Yeah? Akin ti máa ń sọ̀rọ̀ nípa ìfún ẹni ẹ̀. Oh, Akin, ẹ ra sa o. Wọ́n dẹ̀ ròyìn. Wọ́n ròyìn ẹ try gan. Gbogbo bẹ́ẹ̀ ṣe máa treat ìyàwó mi, gbogbo ẹ̀ ló sọ fún mi. Gbogbo bẹ́ẹ̀ ṣe máa wà nínú ilé. Tẹ máa sọ pé ẹ̀sìn lé kí gate man lè jáde. Gbogbo everything ló sọ fún mi. Àmọ́ tẹ̀yìn ò bá wá ṣe bẹ́ẹ̀ fún. Báwo lèmi ṣe fẹ́ pàdé ẹ̀? Báwo mo ṣe fẹ́ pàdé irú olóríire báyìí tó máa jẹ́ ìyàwó tèmi? Ẹ rí lè try gan. Brother, ìjọ kí ni nǹkan tẹ fẹ́ gan? Anyways, kò sí kókó nǹkan tí mo ṣe wá síbí. Ju pé mi fúnra mi náà ti marry lọ. Mo wá síbí láti wá bẹ̀ Bídèmí. Ẹ wo, ẹ já gbàgbé gbogbo nǹkan tó ti ṣẹlẹ̀ sẹ́yìn. Mo ń go through a lot of things tí ò dára rárá. Ẹ wo, ìyàwó tí mi fúnra mi fẹ́ báyìí mo ṣe sọ yìí, hospital ló wà. Ẹ jọ̀ọ́ tó lọ lọ. Ẹ bá mi bẹ̀ Bídèmí. Anything tí bá ti ṣe fún tó lè jẹ́ kí gbogbo wàhálà ẹ̀ máa wà nínú ayé mi. For now, tó ń ní obìnrin kan ó ní mo ṣe. Mo dẹ̀ wo kó possible kó jẹ́ pé inú yìí ń bí Bídèmí láti gbà ẹ́ náà títí di ìsìn tó fi ń ṣe gbogbo àwọn nǹkan yẹn fún mi. That is why tí mo fi wá. Ẹ jọ̀ọ́. You must be joking.
Jọ̀ọ́ sọ fún mi, kí ló ń try láti insinuate? Akin má jẹ́ kí n bínú sí ẹ o. Kí ni ìtumọ̀ nǹkan tó ń sọ wípé bóyá wọ́n ní nǹkan ń ṣe ìyàwó ẹ̀ àbí bóyá mò ń ṣe ẹ́? Wo mi dáadáa, mi ò ní nǹkan kan tí mo fẹ́ fi ṣe ẹ́. Ṣorí bó ṣe wà yìí gan, I'm very sure pé nǹkan tó ń ṣe ẹ́, ó ti ń ṣe ẹ́ dáadáa. Ìwọ ni kò yẹra ẹ̀ wò, kò bọ́ síta kò yẹra ẹ̀ wò, àbí díẹ̀ àgbà mí nà òun. Mr. Akin, ṣe tó bá yẹ pé lórí ìyẹn lè bá wa, kò sí ọ̀rọ̀ ń bẹ rárá. Gentleman, watermelon lélẹ̀, èmi láìkẹ́ dáadáa, ẹ̀ bá ní rẹ̀. Ẹ jẹ́ ká dìde. Ẹ jẹ́ ká lẹ́nu ara wa. Join us. Báwo ni mo kọjá rẹ̀? Báwo ni ṣe? Ìyàwó àtọ̀gbà, everybody. Ní mo máa wí. Mr. Akin. Mr. Akin. Yeah. Ohun tó ṣókùnkùn lójú ẹ̀dá kedere ni lójú Ọlọ́run. Calm down. Ẹni má bẹ́ẹ̀ dání kó má ṣe borí bínú. Ilé kéde fún tẹ bá ṣèkàtọ̀ náà lẹ máa sá kàkiri. Bẹ́ẹ̀ jẹ́ rí ẹni wùwà bàjẹ́ tó yí tó borí Ọlọ́run máa fọ ojú orí ẹ̀ náà ni. Ẹ wo ẹ máa jẹ bàbá láyà o. Ẹ wo bẹ́ẹ̀ ni èmi lẹ́jọ́. Sọ kí ni ká fún yín sọ. Jọ fún mi ní green méjì. Kí lẹ fẹ́? Kí ni ẹ bọ́ báyìí? Ẹ má bínú ẹ jọ̀ọ́. Ọmọbìnrin kan kó ọtí wá fún mi ń bẹ̀ yẹn sìn. Ẹ jọ̀ọ́ ọmọbìnrin yẹn gangan ni mo fẹ́ rí ẹ. Ẹ dúró ná, ìrítẹ́ rí iṣẹ́ rí pọ́ńtọ̀ tí ni. Èmi ò ní bóyá ohun tó ti ń bí. Ẹni yẹn gangan ni èmi fẹ́ rí, mi ò mọ tó ṣe bí ẹ jọ̀ọ́. Ṣé gbádùn ṣá? Mo gbádùn. Èmi ni mi ìgbádùn. Èmi mi ò sọ pé ìgbádùn. Wèrè wà lórí yín. Mi ò sọ ẹjọ́ ẹ má bínú. Ó yẹ kó ṣì yín kúrò nígbà. Ẹ má bínú ẹ jọ̀ọ́. Ó dẹ̀ mi ò dánmọ́bìnrin kankan o. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí n. Wọ́n ní bí ìdánmọ́bìnrin kankan kọ́kọ́ ṣe é kúrò mi báyìí. Kí ló dé náà? Olórí burúkú máa ṣàǹfààní ní bọ̀bọ̀ yìí. So ìwọ lè wá bẹ̀bẹ̀. Pẹ̀lú àdúrà wa tó ṣe fún mi, ìwọ lè wá bẹ̀bẹ̀. Ìwé ṣe kẹ̀rẹ̀kẹ̀rẹ̀. Yes. Ẹ lọ. Ìjà padà bí ọgbọ́n. Onílé lórí olúyọ láti rẹ̀. Onádé lórí ẹlẹ́dá mi máa sùn. Jẹ́ nílé lórí. Wọ́n náà dé ìgbádùn. No, má gbẹ̀dẹ̀dẹ̀ fún yẹn kò jókòó. Wọ́n pẹ́ nílá ló ṣe nǹkan ńlá. Èèyàn ńlá ló wá dé èèyàn ńlá. Jókòó. Wo mo ti ń rìn, mo fẹ́ yín sọ pé mi ò róbìnrin tó rẹwà bíi ti rí. Ilé ìtẹ́ ìṣe báyìí, nǹkan tí Akin sọ fún mi kọ́ ni mo bá o. Because mo sọ fún pé máa ń like àwọn ọkùnrin tó yẹ pé wọ́n wà capable, wọ́n wà reliable, wọ́n strong, ó sì ń bẹ̀yẹn, wọ́n dẹ̀ máa lè ṣe iṣẹ́ yẹn dáadáa. And wọ́n dẹ̀ young, ẹ̀yin ò young. Kí lọ́jọ́ orí mi? Kí lọ́jọ́ orí mi mo kàn tóbi díẹ̀ náà ni ọjọ́ orí mi kéékèèké báyìí ni. Wàá gbádùn mi, owó wà máa fowó bẹ́ẹ̀ ṣeré. Owó chief, èmi ò kí ń ṣe owó nìkan. Ó sì ẹ̀yin máa ń like àwọn ọkùnrin tó lè kà mí tán torí mo like kí n máa ṣeré, mo dẹ̀ máa fẹ́ kọ́ ṣeré fèmí náà. Ó ti ẹ̀yin bẹ́yẹn sí. Orí tí bá kí ẹ wàá máa wá mi kiri. Chief, ẹ ṣùọ́. Ṣé mo bọ̀? Hello?
wà ní. Ó mọ̀ pé tí bá ti pè owó ti dé nìyẹn, iṣẹ́ ńlá kan ló yọ pẹ́. Iṣẹ́ ńlá tó sọ, ṣé kò ṣe iṣẹ́ orí burúkú tó fún mi lọ́jọ́ kìíní àná tó fẹ́ fa rẹ̀ ṣògùn owó láì ní ṣe mi? Ó kì í máa ń gbàgbé ọ̀rọ̀. Ó kì í máa ń gbàgbé ọ̀rọ̀. Mo ṣàṣọ fún ẹ pé àti àtẹni yẹn gan láti ìgbà yẹn gan èmi àti ẹ sọ̀rọ̀ mọ́. Olórí burúkú lẹni yẹn náà. A ò jọ sọ̀rọ̀ mọ́ rárá. Àṣírí ni. Ṣé mi mọ̀ pé irú èèyàn bẹ́ẹ̀ ni? Mo delete ẹ kó lórí fóònù mi gan ni. Mi ò tiẹ̀ bá sọ̀rọ̀ mọ́ láti ìgbà yẹn. Àbí olórí burúkú náà mọ́ máa jẹ́ ká pàdé àgbákò mà ní. Olórí burúkú àpò olórí burúkú. Olóòní kó ló mọ yọ ọmọ ẹlòmíì tó láti fi ṣe nǹkan burúkú bẹ́ẹ̀ yẹn. Ọlọ́run mà ló yọ mí kẹ̀. Ọlọ́run ló ní kí n rí mẹ́sẹ̀jì yẹn tẹ́mi ò bá bá mi kẹ̀. Ọlọ́run ní járe bí. Dókítà dídì dárúkọ ẹ̀ nítorí mi ò kò tí ì mọ̀ ẹ́ náà. Mo jẹ́ ká gbàgbé gbogbo yẹn jàre kí lélẹ̀ kí ló tún gbé wá yìí. Ápù ni mo máa ń bọ̀ bí ni mo ní pé kí n má ṣàn wá síbi pé ìwà àtàwọn ọ̀rẹ́ ẹ̀. Ọ̀rẹ́ mi báwo ṣe bí mo sọ fún ẹ pé àwọn ọ̀rẹ́ mi ò sí nílé. Wọ́n á ṣàpadà wá sílé àbí. Ó ga ó máa ṣe náwó kẹ́ ló ra ápù tó pọ̀ tó yìí. Ó lè fresh o. Thank you. Malaysia là ń lọ ṣo ní físà Malaysia ṣá. Malaysia irọ́ ni. Ṣo ní físà. Ní físà lọ. Máa get ẹ̀ fẹ́yàn ṣe problem. No sóòótọ́ lọ Malaysia là ń lọ. Seriously. Àti kúrò ní lókà àti wá di international nìyẹn o. A ṣe bẹ̀rẹ̀ ní Ọlọ́run. Torí mo gbọ́ àwọn boys Malaysia wọ́n lówó lọ́wọ́ gan. Seriously. Irọ́ ni. Fún day mo ní láti treat especially. Jọ kí ló fẹ́ jẹ? Kí ni nǹkan tí wọ́n dé lé? Ṣo fẹ́ ẹ̀gúsí àti iyán. Mo mọ̀ kéèyàn ò lè sílẹ̀ báyìí ohun tó bá wà lẹ̀ báyìí ni kò fún. Ó yà jẹ́ bẹ́ẹ̀ wọ́n tó wà jẹ́. Akin. Kò sí wàhálà, kò sí wàhálà. Àwọn orin kan, àwọn orin. Ìyàwó lọ́dọ̀rọ̀ ilé ìwò ẹ̀bẹ̀ palára kan lè máa ṣe bí alára irọ́ lẹ́pa ẹ̀bẹ̀ pọ̀ ọ̀gùn lẹ́yìn kan lè máa ṣe bí ọ̀gùn irọ́ lẹ́pa a kì í pa ọlára ká pọ̀ ọ̀gùn ọlára a kì í pọ̀ ọ̀gùn pọ̀ ọ̀gùn ayé mà níka ẹ̀yin ẹ̀rọ̀lẹ́rọ̀ ìka òmèsì ẹ̀yin ọ̀yẹ́lú àwọ̀lẹ̀ ẹ̀yin ajímọ̀rùwọ̀lú mo pè lónìí o kẹ wá jẹ́ ní owó tèmi àwọn aṣẹ́ni wọn lọ́wọ́ ń di ọ̀rọ̀ yìí o gbogbo ẹnikẹ́ni èèyàn kéèyàn tó bá wà ń di ọ̀rọ̀ ọmọ yìí gbogbo ẹni tá a bí nínú obìnrin àbí wọn bá lọ gbẹ̀bí ẹni àbẹ́kúnlẹ̀ àbí ọ̀sà ọjà ni ẹjẹ́ rí yín tó. obìnrin yìí ayé mi bàjẹ́ obìnrin yìí mo dáràn ayé mi bàjẹ́ ìrìnàjò mi èṣù ṣe mí o èṣù ṣe mí báyìí Akin o obìnrin bá tèmi jẹ́ ọmọbìnrin bá tèmi jẹ́ ó tán wọ́n sọ fún mi wọ́n sọ fún mi bàbá o tèmi bá mi báyìí o ọmọbìnrin bá tèmi jẹ́ Akin wàhálà ti wà o wàhálà gidi ti wà. Kí ló ṣẹlẹ̀? Akin lórí ọmọ tó gbé fún mi ni o. Kí ló ṣẹlẹ̀? Wàhálà ti wà lórí ẹ̀. Tó gbé yín lówó lọ ni. Akin kò gbé mi lówó lọ n tó gbé lọ ju owó lọ wo Akin a ti di ẹbí o àdé lè máa purọ́ fúnra wa mọ́ níbi tọ́rọ̀ dé sórí tá a bá wà ní pàtí èmi àtàwọn ọ̀gá ẹ̀ tí wọ́n bá náwó tèmi náà náwó bí ẹlẹ́dà wo mò ń fi yọ sí ni o kò sí nǹkan kan rárá kojú má bàa tì mí ní gbogbo tí mò ń ṣe o sórí ọmọ yẹn ọmọ tó ń sọ yìí ọmọ tó gbé fún mi mo fẹ́ fi rìn ní oògùn owó mi ni o. Akin bíjì Akin bíjì ṣe sọ̀rọ̀ oògùn owó lè ṣe. Akin ó jù bẹ́ẹ̀ lọ Akin ó jù bẹ́ẹ̀ lọ ṣòro ọmọ tá a sọ yìí ó ti bá mi ṣe ìgbésẹ̀. Kí lẹ wá ń pè mí fún náà? Ìṣe mo pè é fún pọ̀
ẹ fẹ́ lo èmi ìsìn gbà tẹ́ ti rí ọmọ yẹn fẹ́ fi èmi ṣògùn owó ẹ gbà tẹ́ fi pè mí. Akin o lè rírú ẹ̀ o ò ní rírú ẹ̀ ṣòro ọmọ tá à ń sọ yìí ó ti bá mi gbé ìgbésẹ̀ kínní nínú ọ̀rọ̀ àti di olówó mi padà sórí orí àga tó jókòó sí mo fi aṣọ pupa kan sábẹ́ bó ṣe jókòó sí aṣọ pupa yẹn la máa mú òun náà máa ṣe àwọn nǹkan tó kù sí o gbọ́ náà máa ṣe àwọn nǹkan tó kù sí tó máa fi dé wo bó ṣe wà yẹn àfi kó mọ bó ṣe máa bá mi wá rí o Akin àfi kó mọ bó ṣe máa bá mi wá rí. ṣé ìpọ̀rọ̀ yín yà mí lẹ́nu kó kí n wá ọmọ wò rí kí lọ́ọ́ bá yín wá ọmọ wá kẹ́ ẹ tún fi ṣoògùn owó Ọlọ́run má jẹ́. Akin máa yá wèrè bàbá ti sọ pé láàrin ọjọ́ mẹ́ta tá a bá rọmọ yìí máa yá wèrè. Akin má jẹ́ yá wèrè lójú ayé. ojú ibo lẹ ti wá fẹ́ yà ojú wo lẹ máa yà ojú ayé mi ni ikú ò ní pa mí kò sí nǹkan kan tó máa ṣe mí ẹ jọ orí àga wo lọmọ yẹn jókòó lé náà. Akin jẹ́ ká forí àga tó jókòó sílẹ̀ èyí tó kàn ní kó jẹ́ ká sọ. kí lẹ fẹ́ kí n ṣe. o ṣeun Akin èmi ò lè ṣe nǹkan kan mọ́ o. Akin ṣe sùúrù ọ̀rọ̀ tó wà lẹ́yìn ò lè o mọ nǹkan tá a máa ṣe ilé méjì ni mo ní kí n tó ṣògùn owó mo dẹ̀ ti ta kán bẹ̀ ṣọwárí kan tó kù mo fi rẹ́ǹtì tó ń gbowó ẹ̀ ni màá wá yọ̀ǹda ẹ̀ fún ẹ. kí ni mo fẹ́ fi lé yẹn ṣe kí ni mo fẹ́ fi lé yẹn yóò ní ìdílé kọ̀ọ̀kan jàre. ní kí ni. Akin mo ti bẹ̀ẹ́ nígbẹ́ ẹ̀rùn àsìkò ojú tèmi náà rí ó yẹ kó gbà mí. lọ́nà wo. ò ṣe tí mo bí tó ti ń ṣiṣẹ́ yìí kò ṣe ẹyin míì tí wọn náà fi di gbogbo nǹkan tó dà èmi ni mo bẹ́ẹ̀ pa Akin má ṣe bẹ́ẹ̀ fún mi wo bàbá ti wá sọ̀nà àbáyọ wọn ní a máa fún ní nǹkan jẹ ni mo dẹ̀ mọ̀ pé wọn náà ló mójútó ẹ̀ ìwọ ló mọ bó ṣe mú wá ìwọ náà ló máa bá wa fún ní nǹkan yẹn jẹ tó bá dẹ̀ ti fún ní nǹkan yẹn jẹ ó tán wò kò ní kú kò ní ṣàárẹ̀ orí ò ní fọ́ kódà àjọ máa gbélé ayé yìí ni ló bá tán Akin gbà mí. ẹyin ni mo fojú kẹrin lónìí ẹ fojú kan kú mo fojú kẹrin lónìí ẹ fojú kan àrùn ẹni pakọ aláǹgbá ni o ìkádùn bẹ́ẹ̀ mo sọ fún yín tó ẹni tó ní ilé ayé mo pè yín o mo pè yín káwá jẹ́ níwọ̀n tèmi o ẹ̀yin ajé bàbá amú ti yan ká ẹ̀yin ọmọ òwúrọ̀ kùtùkùtù bọ́ọ̀lì àjọbì mo pè yín lónìí káwá jẹ́ níwọ̀n tèmi o lórí ẹ̀rọ ọmọ yìí ni o ọmọ ẹ̀gbọ́n mi ni ẹ̀jẹ̀ mi ni o ẹ má jòjú ó tì mí o ẹ dákun kí ló wọ ẹbọ kí ló wọ ètùtù ẹ jẹ́ ń gbọ́ o ẹ̀ṣẹ̀ wo tí n bá ṣiṣẹ́ gbogbo ẹ̀ ara rẹ̀ ọ̀yà ẹ̀ṣẹ̀ mo dúpẹ́ o ẹ̀ṣẹ̀ o ẹ̀yẹ ọmọ láró ìkà mẹ́tì ọ̀yá ló ha wọlé. èmi ti lé kú sí wọ̀ báyìí ikú ẹ̀ ti dé ṣé ó ní gbogbo nǹkan tó wà lára ẹ̀ tó gbójúlẹ̀ gbogbo ìlà wa ti bàjẹ́ díẹ̀díẹ̀ wá wò mí tó bá fi lè lo ọjọ́ mẹ́ta sí nílé ayé yìí kó pè mí ní ọmọ àlè. Àjọkẹ́ àgbákò ńlá ló ṣe ẹ́ o èso náà ló jẹ́ tó fa wàhálà sínú ayé ẹ̀ Elédùà ló ní kíyè ó tètè sọ tó ní kó sọ fún wọn pé kó máa gbé wọn bọ̀ wá sọ́dọ̀ mi kíyè tá a ṣe bẹ́ẹ̀ ilé yóò bá ti sọ yìí. Ǹjẹ́ o rántí ẹni tó fún wọn léso jẹ? Dádì mo rántí ẹni tó fún mi jẹ kò kí ń ṣèso ló fún mi jẹ ápù ló fún mi jẹ olórí burúkú ẹ̀ fún èmi ní ápù jẹ èmi Àjọkẹ́. Èso náà ni wọ́n fún ọ jẹ èso ni àmọ́ ṣọ wá rí ẹni tó fún wọn léso pé kí wọ́n fún ọ jẹ èyí ó ti jọ́ lọ́hún pè ó ti filẹ̀ sátọ́ bọ́ra. Dádì ẹ bá má ti ṣe bẹ́ẹ̀ ẹ bá jẹ́ kó ṣojú mi ẹ bá ti ní sùúrù tára mi bá ti yá kó ṣojú mi sódà tẹ bá ti ń pa báyìí máa tún pa ṣé mo máa ń mú ọrùn ẹ dádì máa pa dádì ẹ bá má ṣe bẹ́ẹ̀ ẹ bá ti jẹ́ kó ṣojú mi ẹ dùn náà olórí burúkú tó fún mi ní ápù yẹn jẹ gangan kọ́. wò ó farabalẹ̀ láìpẹ́ láì jìnnà ọwọ́ mi ọ bà. ọwọ́ yín ò ti bà dádì ẹ ti pàdánù kò tí kú kí ló sì ń dúró ṣe láyé. Daddy ẹ ń tẹ slow ẹ wo daddy ẹjọ ṣé kí n bẹ̀ yín ẹ wo. Farabalẹ̀. ẹ jẹ́ kí n bẹ̀ yín ẹ wo ẹ bá ti mọ̀ pé èdè pa kíákíá báyìí ẹ bá mi gbé èmi máa lọ pa mo mọ ibi tó ń gbé mo mọ ibi tó máa ń jẹ̀ sí gbogbo irin ẹ̀ ni mo mọ̀ máa pàdánù daddy ẹ ń tẹ slow. Okun ewúro ká wà rúru ọ̀rọ̀ tó ń sọ yìí kò rí bẹ́ẹ̀ ṣọ́ ọ̀rọ̀ ọmọ táwọn wí yìí kì í ṣọmọ lásán orò ìdílé wọn ní ń bẹ lẹ́yìn rẹ̀ torí tí wọ́n bá ti bí wọn tán ọjọ́ tí wọ́n bá ti bí wọn báyìí nídìílé wọn ni wọ́n ti gbé wọn lọ sí ìdí òòṣà
ìdí òòṣà yìí ni wọ́n wà títí ọjọ́ mẹ́ta ó fi pé ńbẹ̀ ni wọ́n ti jẹun ńbẹ̀ wọ́n sùn sí ńbẹ̀ ni wọ́n tọ̀ sí títí ọjọ́ mẹ́ta ó fi pé ìdínú tó oògùn tí ì ṣiṣẹ́ lára rẹ̀ ọ̀ wá rí bí oògùn ṣe tí ì ṣiṣẹ́ lára rẹ̀ wọn gbogbo bá tán náà gbà ní àwa mi dà ó rí adarúgúdù iná àwọn ọ̀ràn sí èyí ni wọ́n bá ń ṣe jágajàga ni wọ́n bá ń ṣe rúdurùdu bí ti ń di mẹ́rin bẹ́ẹ̀ ni wọ́n máa di méjì tí wọ́n bá ń da yé rẹ̀ rú tí wọ́n bá ń ba yé rẹ̀ jẹ́ débi pé tí òfin ní rántí padà lọ sínú ìdílé wọn tí ó lọ rè gba ìwòsàn àbí tí ó pọ́n lọ ń tọ́jú ara òun fọkàn ara rẹ̀ balẹ̀ mọ̀ mọ̀ pé láìpẹ́ láì jìnnà ọwọ́ mi á bà á. ẹ wo dáàdi gbogbo tẹ́ ẹ sọ yẹn lọ́ntìn tó gùn gidi gan ni ẹ wo èmi ti rò pé bóyá agbára tí yín ó le gan ni mo rò pé ìmọ̀ pé ọ̀kan tó wà tó tún lágbára jù ẹ̀yin lọ́nà. ìyẹn kan wọn lọ wà lágbára wọ́n mọ̀ pé béèyàn bá lóògùn tó lágbára tó lóògùn jàrọ̀ ni lọ tí ó bá fi là káyè tí ò fi de ohun tí ń ṣe irú wọn ni wọ́n bá ogun bò míì lọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni. yóò dà fún ẹyin gbé fún gbà lọ́wọ́ ẹ̀ gbà lọ́wọ́ ẹ̀. dáàdi kí ni ìgbóná. gbà lọ́wọ́ ẹ̀ ó mú ni ṣé ńgbà tí ara rẹ ti balẹ̀ lójú ọmọ kò gbóná ṣé ńgbà rẹ balẹ̀ tán ńgbà rẹ balẹ̀ tó mọ̀ mú. ẹjọ́ tó Ọlọ́run ẹ bá mi bẹ̀. kébì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ aṣọ lórí burúkú ẹ̀dẹ̀ èèyàn báyìí ni ẹ náà mò ń sọ fún ẹ ni aṣọ lórí burúkú ẹ̀dẹ̀ èèyàn ni ẹ lèmi tún wá gbé chíà fún ẹ ni mo rò pé ọmọlúwàbí ni ẹ lọ́jọ́ kò lo tẹ́lẹ̀ kò lè ní dáa fún ẹ. ẹ bá mi pẹ́ má dáa kú kiri ẹ bá mi parí ẹ ni. olórí burúkú mà lè yan ọkùnrin kẹ kí ló dé kí lọmọbìnrin yìí ṣe fún ẹ tó ṣe ń tó yẹn fún náà sọ fún mi kí ló ṣe fún ẹ kò lè ní dáa fún ẹ o ṣùgbọ́n mi gan àti rẹ́dì pẹ̀lú ẹ gbogbo nǹkan tó wà lára ẹ láti bàjẹ́ bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ ní ìtọ́kù kílẹ̀ ṣú yìí wàá ríran wò ó dẹ̀ bá yí ọmọ ọlọ́mọ jẹ́ tó tó yìí ó bá yí ọmọ ọlọ́mọ jẹ́ kó dá o kò dá rárá ni. àǹtí ẹjọ mọ́mí ẹjọ. mọ́mí ẹ wo ìyá ẹ wo ló mì ó ní kú re èmi gan bí ṣe wà yìí ikú lè rìn ẹ̀ṣẹ̀ fún ẹ àti rẹ́dì pẹ̀lú ẹ ó máa kú tán pátápátá ni bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o ìwọ kẹ̀ tí ẹ̀ dúró ná owó oṣù tó gbà náà dà owó oṣù tó torí ẹ̀ lọ́ ta ọmọ ọlọ́mọ owó náà dà gbogbo owó náà ló ti tán yìí kò tán yín ọ̀bí kò tán ó lè lójú kòǹbò ó lè wọ́n ìwọ gan ikú lè rìn ẹ̀ṣẹ̀ fún ẹ àti ẹgbà kọ̀ọ̀kan mọ́ bá ṣe wà yìí ikú ni. ẹni má bẹ́ẹ̀ dání kó má ṣe orí bínú ẹni gbígbí oró wọlé bàbá ta kàmbá ni. dùgbẹ̀dùgbẹ̀ tó fún lókè ẹ̀wọ̀n omi tó já sí. ọ̀yọ̀dọ̀ báyìí tí wọ́n jẹ́ wọn ya mi. ìpín tẹnu mọ́gì ogun gì. kàmbá ni aṣebi bẹ́ẹ̀ bá ṣe kàtán bẹ́ẹ̀ ṣe yẹn tán pé yẹn ṣe yín. dídé jókòó orí gé mi àbí bíbí adìẹ tó bó mi. wo gbójú ẹ sókè wo Ọlọ́run ti fìjà fọlọ́run òun ti yọ̀ǹda rẹ àmọ́ òun fúnra rẹ̀ kò mọ ohun tí ń ṣèwún ni kò mọ póhun tí ń bẹ lẹ́yìn ọ̀fọ̀ òjòjé lọ. wá gbọ́ o ṣé o ti wá níyàwó lé ń tiẹ̀. mo ti níyàwó kódà ìyàwó mi wà ní hospital báyìí ẹsẹ̀ méjèèjì kò lè fi rìn mo dẹ̀ mọ̀ pé torí inú wàhálà tó wà nílẹ̀ yìí tí mò ń bá káàkiri tí mo wà náà náà òun ló kó báyàwó mi tí ó fi wà ní rògbò tó wà yẹn ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi. wo ó è níyàwó ẹ kàn rìn dọ́dọ̀ ara yín lásán ni ìyàwó tó fẹ́rẹ̀ o ìyàwó tẹ́ fẹ́rẹ̀ tẹ́jọ máa kópa tọ̀sán tòru tẹ́jọ máa bẹ títí láéláé wo mi mọ̀ bóyá sọ fún ọ pé òun ò lè bímọ mọ́ torí iṣẹ́ láabi tẹ́ ẹ ṣe kò wá gbọ́dọ̀ báyàwó lé ó sì gbọ́dọ̀ fẹ́ lé èmo sọ bẹ́ẹ̀ fún ọ tó bá wá wù ọ́ tó bá fẹ́ jẹ̀jà kọ́ lọ fẹ́yàwó pamọ́ kí wá bí yí ẹ pé kúnnukún bà lóòlé ojú tó lé ojú tó ko ọ máa rùn ọ máa bẹ bẹ́ẹ̀ mo sọ fún ọ ó sì ní kú
èmi lèmi sọ bẹ́ẹ̀ fún ọ. Igbese mi. Ìyẹn bá ní ó wá káwọ́ lórí. Òkété rẹ̀ wọ́n gbàgbé ìbòsí. Ó dé gbá alátẹ ó wá káwọ́ wù. Kí má ṣe ṣẹ̀ṣẹ̀ gbé. Ó jèrè iṣẹ́ ọwọ́ rẹ̀. Ó gbọ́dọ̀ má jẹ́. Tí ìbá jẹ́ pé láàrin ikú àti ìyè. Orí dákúndàbọ̀. Ó fẹ́ mi mọ́. Kí má ṣe ṣẹ̀ṣẹ̀ gbé. No! Kò ṣàlàyé fún mi. Ṣé nǹkan tó ń sọ fún mi sì ni wípé ó fẹ́ mi mọ́? Ayé mi ooo! Dúpẹ́! Ṣùgbọ́n pé mọ́mí sọ fún mi pé kí n má fẹ́ Akin. Wípé ojú ẹ tó máa dúró ti obìnrin kan. Mo ní rárá, ẹni tó ọkọ mi fẹ́ nìyẹn, ẹni tí ọkọ mi yàn nìyẹn. Aṣọ tó wà lẹ́yìn ọ̀fà ó ju èjé lọ. Wọ́n fi ṣe ayé mi. Wọ́n fi tó sí mi dé. Dúpẹ́, ìgbàkigbà tó bá fẹ́ yan ọkọ, rí pé o gbà aládùúrà, pé o gbọ́dọ̀ ṣí ẹsẹ̀ gbé. Wo ìgbésẹ̀ tèmi gbé báyìí. Nǹkan tí mi mọ́wọ́ tí mi mẹ́sẹ̀, òun ni mò ń tẹ̀lé káàkiri tí mo fi di bí mo ṣe dá yìí. Understand? I'm sorry, I'm very fiercely playing. Fiercely Understand what? Pẹ̀lú mi. Get out! Pẹ̀lú mi. Akin! Get out of here! Doctor! Ẹni má bẹ́ẹ̀ dání kó má ṣe borí bínú. Ẹni gbígbí oró àkẹ́sọ̀ ẹ̀jẹ̀. Dùgbẹ̀dùgbẹ̀ tó fún lókè ẹ̀wọ̀n omi tó já sí. Ìgbín tẹnu mọ́gì ogùngì. Gbogbo igi kọ́ ní gígùn. Ìjì mèrè ṣọ́ gígùn kó má gungi aládì. Ṣọ́ gígùn kó má gungi aládì. Èèyàn burú bí ejò, èèyàn lè ta ní bí oyin. Ohun tó ṣokùnkùn lójú ẹ̀dá. Kedere ni lójú Ọlọ́run. Ẹni má bẹ́ẹ̀ dání kó má ṣe borí bínú.